Aláròyé máa wí o. Dìísù yọ Hundeyin kúrò nípò alukoro ọlọ́pàá àpapọ̀. Ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá IG Ọlátúnjí Rilwan Dìísù ti yọ ACP Benjamin Hundeyin kúrò nípò alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ Force Public Relations Officer FPRO, àmọ́ kò tí ì kéde ẹni tí yóò rọ́pò rẹ̀ títí dàsìkò tá a fi ń kó ìròyìn yìí jọ. Ìgbésẹ̀ yìí tó fẹ́rẹ̀ jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tí Dìísù yóò gbé nípa àtúntò àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tí yóò bá ṣiṣẹ́ ní olú iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá wáyé lọ́sàn-án ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹta ọdún yìí. Ọjọ́ yìí ṣe rẹ́gí pẹ̀lú ọjọ́ tí ìyànsípò Benjamin wáyé ní oṣù mẹ́fà sẹ́yìn gééré. Ọ̀gá ọlọ́pàá yányán tẹ́lẹ̀ Káyọ̀dé Ẹgbẹ́tókun ló yọ DCP Olúmúyìwá Adéjọbí kúrò nípò náà tó sì yan Benjamin Hundeyin tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Èkó ṣáájú àsìkò yẹn. Aláròyé gbọ́ pé níṣe làwọn ọlọ́pàá ní olú iléeṣẹ́ wọn l'Àbújá ń mí kanlẹ̀ tí kálukú sì ń tẹ́tí léko láti mọ àwọn àyípadà ọ̀tun tí ọ̀gá ọlọ́pàá tuntun yóò ṣìṣọ́ lójú eégún rẹ̀ láti àsìkò yìí lọ. Ẹ ó rántí pé ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kẹta yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìbúra fún Ọlátúnjí Dìísù láti fìdí ìyànsípò rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà pátápátá tuntun ìkẹtàlélógún irú rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa. Èyí wáyé lẹ́yìn tí àjọ tó ń ṣàkóso iléeṣẹ́ ọlọ́pàá Police Service Commission PSC ti fòǹtẹ̀ jan Dìísù gẹ́gẹ́ bí ọlọ́pàá tó tún láti bọ́ sí ipò ńlá náà. Hundeyin, ọmọ bíbí ìlú Badagry ní ìpínlẹ̀ Èkó, ti ṣiṣẹ́ alukoro ọlọ́pàá fún Zone 2 lẹ́kọ̀ọ́. Ó sì gboyè másítáàsì nínú ìmọ̀ òfin àti kíkápá ìwà ọ̀daràn láti Fásitì Èkó UNILAG ṣáájú kí Ẹgbẹ́tókun tó yàn án sípò alukoro àgbà lọ́dún 2025. Ìrètí wà pé Dìísù yóò kéde alukoro àpapọ̀ tuntun láìpẹ́ yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Aláròyé.